ìgbà gbogbo ó ní kí n máa tẹ̀síwájú. Kábíyèsí ọlọ́run olóore ọ̀fẹ́ lówó lulu fún mi ènìyàn mi. máa fara pamọ́ jẹ́mi níyà bàbá wo. Bàbá mo bẹ̀ ọlọ́run mi mo bẹ̀. Mo bẹ̀ o. Bàbá mi mo bẹ̀ o. Jésù mi mo bẹ̀ o. Àwọn ní sáǹsá. mo ti kiri títí. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ni mo tún pàdé Jésù Olúwa. àtọdún tí mo ti pàdé ọba rere o. Láàjọ mi ti pọ̀ sí jaburata o. mo ti bá Jésù mi ṣe. mo ti bá Jésù mi ṣe pẹ̀lú mo ti jèrè o. Mo ti jèrè o. mo ti bá Jésù mi ṣòwò. Mo ti bá Jésù mi ṣòwò. Mo bá Jésù Kristi ṣòwò. Ọjà mi ti pé, ó ti lé, ó ti ní òye. bàbá o. Èèyàn mi ẹ kú ilé lẹ́ǹkan sí o. Ọ̀rọ̀ nípa àjíǹde. Àjíǹde nípa ti ara. Àjíǹde nípa ti ẹ̀mí. Ǹjẹ́ àwa ènìyàn wa? Ǹjẹ́ àwa ti ẹ̀ ń rántí? Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n rán yín létí. Èní gangan ló pé ọdún mélòó? Èní ló pé 13 2000 okay. Ló pé 13 years tí little girl ti ń dún nínú bíbá ẹ̀ nínú kolo bíbá ẹ̀ tàlàáfíà sì ń bá mi gbé tó ń bá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbé. Gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi bẹ̀rẹ̀ ètò yìí yàtọ̀ síbòmíì tá a ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ àmọ́ lórí ní àdúgbò wa ní bíbá ẹ̀ ní Naija FM. Rí ọmọ ọdún 13 ó yẹ kó ti máa rákò, ó yẹ kó ti máa rìn, ó yẹ kó ti máa gbọ́n, ó yẹ kó ti dọ́wọ́ ọ̀túnmọ̀ sósì tí ò bá tiẹ̀ tí ì wọ secondary school. Rí pé ire lọ̀rọ̀ tèmi já sí, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ire lọ̀rọ̀ yín máa já sí. Ọ̀rọ̀ wa ò ní díjú bí okùn, nítorí okùn tó bá díjú kò ní wọnú abẹ́rẹ́. Ọ̀rọ̀ wa ò ní díjú, tẹ́ bá ti ń lù gbogbo wa pátá ó máa dùn ni. Olóore ọ̀fẹ́ ni Ọlọ́run ọba tó dá mi sí, tó dá ẹ̀yin náà sí, gbogbo ẹ̀yin tájọ ń ṣe láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àtàwọn tí ò tiẹ̀ bá mi sọ̀rọ̀ mọ́, àwọn tó sì wà pẹ̀lú mi Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi bóyá nítorí fóònù ni, bóyá nítorí pé nǹkan kan wọ́n múfù ni, nǹkan kan ṣe kinní kan ni, nọ́mbà ṣéǹjì ni, Ọlọ́run á wà pẹ̀lú yín níbikíbi tẹ́ bá wà. Mo fi àsìkò yìí rántí ọ̀gá mi, ọmọ Ìgbò tó ń pòwe Yorùbá. Ọwọ́ yín á máa ròkè. Nítorí iṣẹ́ yìí kí ìlú lè máa rántí, orí bíbá yìí ni gbogbo ayé ti kọ́kọ́ ń gbóríkì wọn. Kódà wọn ò tiẹ̀ tí ì bí Facebook náà, tó bá bí ìkókó ló máa wà ń gbà yẹn. Ṣùgbọ́n nítorí pé àwọn jẹ́ ẹnìkan tó kó gbogbo wa mọ́ra. Ẹ má jẹ́ kí n tọ̀ yín, Naija FM ti lọ jìnnà. Nínú bíbá yìí nílé iṣẹ́ yìí lẹ ti máa gbọ́ ohun tó ń pè ní òwe ẹnà ọ̀rọ̀. Gbogbo ohun tẹ́ ẹ̀ gbọ́ nílé, gbogbo ohun tá a ti gbọ́ nílé tó ti kọjá tó ti lọ jìnnà tá àti ẹ̀rántí mọ́. Ibi báyìí láti jí dìde pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti áńgẹ́lì tí Ọlọ́run rán sí wa lórílẹ̀‐èdè yìí. Òun ni ọ̀gá wa Ken Uche. Ẹ máa dàgbà sí ni, ọwọ́ yín ò ní dẹ̀yìn sẹ́yìn. Ẹ wà ní tọrọ jẹ lórúkọ Jésù nínú ara nínú ẹ̀mí, nítorí pé ẹ fẹ́ kí ìlú máa rójú, káwa náà máa rántí ilé. In fact rédíò yìí gangan ìrántí ilé ló yẹ kó máa jẹ́. Níjọ́ tí mo máa bẹ̀rẹ̀ ètò mi, mo rántí Alhaji Dauda, ó ní kí ni mo fẹ́ pè é, ó ní kí mo fẹ́ pè program, ó ní mi ò mọ̀, mi ò rántí. Bíbá yìí ni mo dúró, ni mo jókòó sí jẹ́ káwọn èèyàn wá lè máa rántí ilé, gbogbo ìranù, gbogbo oríṣiríṣi tí mo rí ti pọ̀ jù. Àbíyamọ tó gbọ́mọ sáyà tó fa ajá, àbí tó gbájálẹ̀ tó ń pọnmọ, gbogbo ẹ̀ ni mo ní irọ́ eléyìí ò lè máa lọ bẹ́ẹ̀, jẹ́ ká máa sọ. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lénìí. Àjíǹde kù bíjọ́ mélòó kan náà níjọ́ yẹn lọ́hùn 2006 tí mo bẹ̀rẹ̀ ètò yìí wẹ́rẹ́wẹ́rẹ́ bí eré.
mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba gbogbo ìgbìyànjú yín lórí àwọn èèyàn wa àti nǹkan wa tẹ́ ń túnṣe kó ṣe dáadáa ẹ wá nífìyẹn kò ní sọmọnù lọ́wọ́ yín ẹ ní ṣọ̀fọ̀ ìyàwó ẹ ní ṣọ̀fọ̀ ọmọ iléeṣẹ́ yìí wọn ò ní tìpa lórúkọ Jésù kò ní dìtàn nítorí ó yẹ kó ti dìtàn kò dìtàn bí afẹ́fẹ́ lùlù fún mi a sì wà ń bí tẹ́ bá fẹ́ ṣe fàájì ẹ lọ ní apps wa ẹ lọ download ẹ gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ tẹ́ bá ní tunin ẹ lè get wa direct Naija FM kò sírú ẹ̀ nílùú yìí gbogbo tẹ́ bá ń ta ẹ kàn gbé wá ẹ jẹ́ ká bá yín gbé jáde ẹ̀yin tẹ́ ń polówó ọjà yín ní kọ́nà ní kọ̀rọ̀ lórí Facebook fúnra yín kò dàbí tẹ́ bá gbé wá sí Naija FM àwúre lọ́jà tiwa àwa ní lọ́wọ́ ká tó gbé síta fún yín ká tó jù sókè wọ́n máa bò ní àwa ò kì í kiri nǹkan tí ò ṣe é jẹ tí ò ṣe é tà ẹrù tó wúlò tó máa fún yín ní èrè làwa máa ń pariwo ẹ̀ bá ń jù sókè ijó ń gbọ̀n mi ẹnjìníà mi nìyẹn sínétọ̀ Ọlọ́run pera rẹ̀ lálágbára. àwọn tó gbẹ́kẹ̀lé agbára wọn. a sì wèrè wí nínú ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí o. èmi ò tẹ́ ń pè ní wèrè mo ló ti kú ni. mọ̀nàmọ́ná ọkọ̀ lójú ọ̀run pẹ̀lú ìró àrá ńlá. kábíyèsí wèrè ni wèrè sáwọ́ gbó. olóore ọ̀fẹ́ mi. wèrè ká ìdọ̀bálẹ̀. wèrè ẹ̀ kúrò lára ẹ̀. bàbá gbogbo àgbáyé ní bàbá ọba ń bábá ọba kábíyèsí. kì í padà ṣùgbọ́n tí màá yí gbà ẹni padà sí rere. olóore ogun. ló bá dire olùpèsè jíjí ẹlẹ́yin tó àánú. Ọlọ́run mi ò. ọba tó mọ ohun tó kàn kó tó kàn ohun tó kàn ohun tó kàn tó di ohun tó kàn. àṣẹ kan ṣoṣo tí gbogbo ayé òtókò lójú. kábíyèsí Ọlọ́run. ẹni mọ̀ ó kó. ẹni kò mọ̀. alẹ́ ni mọ̀ ó kó ẹni kò mọ̀. olóore ọ̀fẹ́ lọ Ọlọ́run. mo wá dúpẹ́ oore ọ̀la sí ilẹ̀ mo gbàgbọ́ pé àdúrà mi ti gbà. mo wá dúpẹ́ oore ọ̀la sílẹ̀. mímọ́ mímọ́ mo lọ́wọ́ rẹ̀ wò. bàbá. mo wá dúpẹ́ mo dúpẹ́ oore ọ̀la sílẹ̀. mo gbàgbọ́ pé àdúrà mi ti gbà. mo wá dúpẹ́ oore ọ̀la sílẹ̀. mímọ́ lọ́wọ́ rẹ̀ wò. bàbá wa. ẹ kú ilé o mo fẹ́ rán yín létí tó ń pè ní àjíǹde ni o ẹ̀yin tèmi tẹ́ bá wà níbẹ̀ tẹ́ bá rántí bá ṣe bẹ̀rẹ̀ ètò yìí ń gbà yẹn lọ́hùn tó ń pè ní àjíǹde mo rántí màmá kan jọ́ yẹn lọ́hùn tí mo béèrè pé kí ni oúnjẹ wo ta máa ń sè fún Gálílì in fact wọ́n ṣe oúnjẹ yẹn rẹpẹtẹ ni Ọlọ́run ọba alàyè wà pẹ̀lú wa ò ní di òkú o gbogbo ohun tó dàbí òkú nínú ayé wa ẹ̀mí ọ̀run á jí dìde bí àjíǹde ṣe ń jí dìde nínú ọdún yìí gbogbo ayọ̀ wa á jí dìde fún wa ẹ̀yin èèyàn mi kí ló ń ná wákàtí ẹ̀ ṣe dáadáa ká rántí ọjọ́ kan náà tá a máa padà ká rántí ọjọ́ kan náà tó jẹ́ pé ilẹ̀ ló máa ga sókè ká rántí ọjọ́ kan náà tí àkùkọ máa kọ tí gbogbo nǹkan ò ní sí mọ́ ó tẹ̀lé jẹ́ lára ẹdìyẹ tí wọ́n fúnra rẹ̀ ń sìn tó ń fún lóúnjẹ lójoojúmọ́ á tún kọ ẹni tó ní ara ẹdìyẹ yẹn tó ń fún lóúnjẹ kò lè gbọ́ pé ó ń kọ mọ́ kọ́lọ́n jẹ́ ká dàgbà ni o ká dàgbà lágbà ká tó àgbà dà oore ọ̀fẹ́ Ọlọ́run á dì wá mú ẹ wo mo ti bẹ̀rẹ̀ fàájì àjíǹde nìyẹn ẹ̀yin tẹ́ wà lé ẹ̀kan jù fún mi fẹ́rẹ́ àwọn oúnjẹ wo la máa fi ń ṣe ọdún ńlé báwo la ṣe ń ṣe ńlé ló fi máa ń dùn kí ni àwọn nǹkan tó wà nínú ọdún tó fi táfílẹ̀ tí máa ń sọ pé ó ń dún kí ló ń dún nínú ọdún àjíǹde àná ni mo ráwọn òyìnbó kan màmá kan lójú fún mi nínú fídíò mi ò mọ bí tí mo mọ̀ pé kálíkì ló máa jẹ́ wọ́n ṣàgbé gbogbo ẹrù wọn yẹn bọ́n ṣe máa ń gbé jáde tó máa gbé ọ̀tà jáde tí overhead reverend father tó bá wà ní ìlú yẹn tó máa ṣáájú no òun ló máa last gbogbo wọn àtàwọn katikisi àtàwọn ẹ̀gbọ́n ṣọdún sì ń dùn bẹ́ẹ̀ náà lọ́dọ̀ yín ẹ̀yin èèyàn mi ṣe wà ń bẹ̀ báwo la ṣe ń ṣọdún lé ẹ má jẹ́ ń tàn yín ní ìlú yìí àwa máa ń mọ̀ nínú ọkàn wa pà ń ṣọdún ni ilé lọ́dún ti ń dùn tọ́wọ́ ẹ bá tẹsẹ̀ ẹ̀dìyẹ báyọ̀ Ọlọ́run ọba bó ṣe ń kan lórí ẹ̀ máa jábọ́ sí di ọ̀dà yẹn ó yẹ yín bọ̀gọ̀ sáyẹ̀ nígbà ṣẹ́ẹ̀dìyẹ ló wá fẹ́ sọ pé ó fẹ́ fi ṣọdún ní ọdìyẹ tá à ń jẹ léṣe
ẹ̀jẹ̀ ṣeré lójoojúmọ́. Ọlọ́run á pín ayọ̀ kárí wa lọ́dún yìí o, á pín ayọ̀ kárí wa lọ́sẹ̀ yìí, á pín ayọ̀ kárí wa nínú àjíǹde yìí. Ẹ jẹ́ ká wábi tá a ti lè súnmọ́ Ọlọ́run, kí ìwà dáadáa, ìwà mímọ́, ìwà rere, ìwà àrẹ̀lẹ̀ kó gbanú ọkàn wa. A gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run. Mo rí pé káàkiri àgbáyé pastors là ń sìn. We're all worshiping pastors and the church doctrines. Kò dẹ̀ yé mi, mi ò mọ meaning, mi ò mọ reason tó fi jẹ́ pé nǹkan báyìí ní church wa ní ká má ṣe, ìyẹn lẹ máa ń pọ́nlé. 10 commandments is dead. Àgbúrò ẹ̀ mọ́. Kò síbi ẹ lè lọ church lọ́la kó sọ nípa 10 commandments. Ẹ lè lọ tẹ́ bá sọ pé ẹ jí lọ church nírọ̀lẹ́, ẹ lè gbọ́ nǹkan kan tó ń pè ní 10 commandments. Our Father who art in heaven, wọ́n ní ká máa fi gbàdúrà. Ó ní báyìí ni kí ẹ máa gba àdúrà. Báyìí ni kí ẹ máa gbàdúrà, bàbá wa tí ń bẹ lọ́run. Tí bá jáde sórí Facebook sí kí sọ pé mò ń lo aago, mò ń sọ káàtì ẹ̀ ní pé irọ́ ni mò ń pa, gbogbo wọn wá yí apá. Ibíbà yá kún bíbà. Kí ló dé tá à ń lé irọ́ kiri? Kí ló dé tá à ń pè èèyàn ẹlẹ́ran ara bíi tiwa tá a sọ wọ́n di Ọlọ́run? Nítòótọ́ Paul náà sọ bẹ́ẹ̀, apostle. Tá bá rí ẹnikẹ́ni tó ṣe àárẹ̀ kó tọ̀ alàgbà lọ. Bó a rí alàgbà mọ́, a mọ̀ wọ́n mọ́, alàgbà ò gbani mọ́. Àpò wọn ni wọ́n ń gbà. Àpò wọn ni wọ́n ń gbà. Wọ́n kàn ń gba àpò wọn ni wọ́n gba nǹkan sínú àpò wọn ni. Àjọ gbà àwẹ̀ omi pé bóyá èmi ní nǹkan tó fẹ́ fi sínú lèmi náà máa fi sínú. Nínú church àwọn tí ò jẹun kúrò nílé ló pọ̀ jù ń bẹ̀. Ẹlòmíà ni wọ́n yí sí àwẹ̀. Àwẹ̀ kọ́ nìyẹn, wọ́n fi bí para wọn ni. Tí àwọn tó ń pera wọn ní alàgbà church lójọ́ rí dádì sí ò mọ́mí jí ò dádì sí jí ò àbí whatever yẹn. Tí kò bá ti sí àyè láti máa gbé àwọn kan dìde, tí kò bá ti sí àyè láti máa ṣèrànlọ́wọ́ fún àwọn kan, iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa. Iṣẹ́ pọ̀ púpọ̀ lọ́wọ́ wa. Ṣé bẹ́ẹ̀ yín lẹ̀ ń fún wọn lówó? Fún wọn lówó kí ni wọ́n fẹ́ fi maintain jet wọn? Kí ni wọ́n fẹ́ fi ra lé sí ìlú wọn? Ẹ̀yin lẹ̀ ń fún wọn. Ẹ jẹ́ ká la ojú wa. Gbogbo ìlànà ìbẹ̀rù tí Ọlọ́run fi fún wa, ẹ jẹ́ ká tẹ̀lé. Níjọ́ àjíǹde ìkẹyìn, kí wọ́n lè ka èmi àti ẹ̀yin mọ́ wọn. Kí wọ́n lè pè wá pé ó yá ọmọ ọ̀dọ̀ rere jẹ́ ká lọ. Kò ń ṣe pé máa lọ, mi ò mọ̀ ẹ́ rí. Àwọn kan fi ń gbàdúrà ohun bẹ́ẹ̀ kó má fọ̀ sí mi. Ìwà ẹni ò fi ní fọ̀ sí ẹ̀. Yes. Kọ́lọ́run jẹ́ kí n jèrè iṣẹ́ ọwọ́ mi. Kọ́lọ́run jẹ́ kí n jèrè àwọn ọmọ mi. Kọ́lọ́run jẹ́ kí n jèrè ọkọ mi. Kọ́lọ́run jẹ́ kí n jèrè ara mi. Ẹ sọ bẹ́ẹ̀ jẹ́ kí n gbọ́. Obìnrin míì ti balẹ̀ jẹ́ kò lè ní kóun jèrè ara o. Kò lè sọ pé kóun jèrè ọkọ. Ó kàn máa ní àwọn ọmọ wa kọ́lọ́run jẹ́ ká jèrè àmọ́ wọn. Show enough ni. Má jèrè ọmọ, má jèrè ọkọ, má jèrè ara mi. Tí bá sọ pé má jèrè ara mi, ẹ má gbọ́ o. Ìyẹn já sí pé nǹkan tí n bá fọwọ́ ara mi ṣe èmi ni mo máa jẹ́. Mélòó nínú wa la lè sọ bẹ́ẹ̀? Mi ò kì í ṣáńgẹ́lì, ẹ má ṣì mí gbọ́. Àmọ́ ẹ jẹ́ ká máa ṣe dáadáa, ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Gbogbo ibi tó fi ẹ máa sọ pé ètùtù. Mi ò rò pé àwọn èèyàn wá mọ̀ yàtọ̀ ètùtù. Gbogbo nǹkan tí ò yẹ ká pamọ́, gbogbo nǹkan tó yẹ ká yàgò fún, gbogbo nǹkan tó yẹ ká yẹra fún, irọ́ ni. Mi ò ní dákẹ́ nítorí pé ọmọ Yorùbá ni mí. Bàbá tèmi ló bí mi médè ni mo fi médè pípé má máa sọ. Lórí ètò ilẹ̀ tí máa gbọ́ àṣà wa, èdè wa, ìṣe wa, oúnjẹ wa, ìmúra wa, gbogbo nǹkan tiwa kó lè máa ṣe déédéé, kó lè máa ṣe dáadáa. Àwọn kan wà lára àwọn jàmọ́ yẹn, wọ́n yìí ń wá bí wọ́n ṣe máa délé, wọn ò mọlé, wọn mọ ibi tó fẹ́ padà sí. Àwa tá a mọlé, tá a mú àṣà kúrò ń bẹ̀, tá a bá àṣà wa dé ìlú yìí. Kí ló wá ṣe wá tá a lè tẹ̀lé àṣà yẹn? Kí ló fẹ́ ná wa? Àyè tún wà, ẹ lè fi síbí yín jà àmàlà, wọn ò bú yín sí, wọn ò bá yín wí sí. Then kí ló kù? Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká fi ìwà rere lé wọn lọ́wọ́ àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká kọ́ wọn, ká tọ́ wọn sí ọ̀nà òtítọ́. Kí ìyanu Ọlọ́run kó lè máa wà pẹ̀lú wa. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó lè máa wà pẹ̀lú wa. Ẹ̀yin olólùfẹ́ mi, tẹ́ bá fẹ́ gbórí wọlé, tẹ́ bá fẹ́ dá sí ètò tèmi 0785 246 2910. Ìyẹn ni wípé kí ni wọ́n ń ṣe nílé, báwo ni wọ́n ṣe ń ṣe ọdún nílé, àwọn oúnjẹ wo ni wọ́n máa ń sè fún
níjọ́ àjíǹde níjọ́ Monday Easter Monday irú àwọn oúnjẹ wo ni wọ́n sábà máa ń gbé wá síta tó jẹ́ pé wọ́n máa gbé wá pàdé wa ní pàdé ara wa ní Galilee ńgbà yẹn ẹ̀yin tẹ́ bá wà ń bẹ̀ tẹ́ bá rántí ẹ sọ síta ẹ pè mí wọlé èmi ò kí ń ṣe oníjọ̀gbọ̀n tó bá jọ̀rọ̀ ọjà ń sìn èrò mi á ti pọ̀ gbogbo bíbà yìí á ti kún ẹ jẹ́ ká sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ẹlòmíì kó máa pààyàn ń gbé lásán ló mọ̀ ní ìlú yìí òun ló máa ráwọn tí ò níwèé òun ló mọ bọ́n ṣe ń pọlọ́pàá òun ló máa dúró tobìnrin tó sunkún wá bá tó fẹjọ́ ọkọ ẹ̀sùn òun ló máa ní kó já síta àtọ́bájọ́ òun dágbé ni wàá wà òkè dájú yẹn lọ́nà ẹ gbọ́ sà ẹ gbọ́ mà ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ máa gba chẹ́ǹjì yín nítorí pé ẹ darí ẹni yẹn sí ọ̀nà tó jó òdì ẹ darí ẹ̀ sọ́nà òtítọ́ ẹ fẹsẹ̀ àwọn èèyàn wa lé ọ̀nà òtítọ́ ẹ jẹ́ ká máa hùwà dáadáa ẹ jẹ́ ká pọ́n ara wa lé ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run mo sọ díẹ̀ nípa àjínde nítorí pé àjínde sì máa dé ọjọ́ Monday máa dé ọjọ́ kẹta tó jínde máa dé ó máa dé àwọn kan rò pé ń ti ara ni ó máa dé ńjọ́ kan ní ti ẹ̀mí ó máa dé ńjọ́ kan tó máa jí gbogbo wa padà ó wá kọ ẹnu àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé wọn ò ní jí àwọn kan máa kú gbé ni kọ́lọ́n jí gbogbo wa sí mọ́lẹ̀ ayọ̀ lulu fún mi èèyàn mi. àwọn ní bàbá ń fẹ́ ọ àwọn ní bàbá ń fẹ́ ọ àwọn ní. àwa ti kọ́lé wá sórí òkè àwa ni bàbá fẹ́ òye àwa ni àwa ni bàbá fẹ́ o àwa ni àwa o àwa ni bàbá fẹ́ o àwa. àwa ti kọ́ ilé wa sórí àpáta Kristi o àwa ni bàbá fẹ́ o. àwọn bíbí táwọn àwọn bí lóko àwọn ni àwọn tó kọ́ ilé wa sórí àpáta Jésù àwa ni bàbá fẹ́ òye àwa ni bàbá fẹ́ o àwa ni bàbá fẹ́ o àwa ni àwọn tó kọ́ ilé wa sórí àpáta Jésù àwa ni bàbá fẹ́ o àwa ni. ẹ̀yin èèyàn mi díẹ̀ tẹ́ ń gbọ́ yìí máa fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ lò kó wúlò fún wa àwọn kan sì nígbàgbọ́ pé kán máa kúrò nínú chọ́ọ̀chì kan lọ sí kejì tẹ́ bá kúrò nínú chọ́ọ̀chì bí tẹ́ bá lọ sí he Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ bẹ́ràn ń bẹ̀ àwọn èèyàn wa yìí náà lẹ máa bá ń bẹ̀ àwọn ọmọ Yorùbá yìí náà lẹ máa bá ń bẹ̀ àwọn ọmọ Ìgbò lẹ máa bá ń bẹ̀ àwọn Haúsá ò fi bẹ́ẹ̀ ń lọ chọ́ọ̀chì bóyá tó bá dẹ̀ wà lára àwọn náà lẹ máa bá ń bẹ̀ ẹ̀ ní bá igi ń bẹ̀ changing of churches kò yẹ gan additional problem ni wàhálà míì ni ibi tó ti ń bọ̀ níbi tó bá dé wàá tún wá rù débí tó bá dẹ̀ máa débí tuntun náà nìkan tí wọ́n ń bẹ̀ ẹ̀dẹ̀ tún máa kópa àwa di pé kí ni kí ṣe jẹ́ kí n kúkú dúró síbí àwọn kan tiẹ̀ máa ń lọ ṣọ́ọ̀ṣì lọ ń jà ni kò sí nǹkan tó lè ṣe ju pé tó bá débẹ̀ kó ń jà ẹ̀mí èṣù yẹn á dẹ̀ wọnú ayé wọn lọ látẹ̀ní lọ mo fi gbogbo rú àwọn ẹ̀mí kẹ́mi bẹ́ẹ̀ yẹn bú kọ́lọ̀ mú kúrò nínú ayé gbogbo wa kò sí ẹni tó mọ̀ ṣe ẹ̀mí èṣù ò fẹ́ kó o sin Ọlọ́run ìwọ ló máa gbára ẹ sílẹ̀ ìwọ ló máa jára ẹ gbà lọ́wọ́ ẹ̀ ìwọ ló máa sọ pé rárá mo fẹ́ sin lọ́hun nítorí pé èṣù ò ní ilé iṣẹ́ tó mọ̀ nìyẹn ni pé kókò máa da nǹkan orúkọ máa ba nǹkan jẹ́ kiri ń tẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run á wà pẹ̀lú wa alẹ́ ni mo fi àsìkò yìí gba àdúrà fún ènìyàn mi tájọ ń ṣiṣẹ́ yìí ọlọ́wọ́ ẹ̀rọ mi amójú ẹ̀rọ mi òun ló ń gbé mi sókè tí má sọ pé ijó ń gbọ̀n mi òun ló máa fà wálẹ̀ ń bá ní kó yí lọlẹ̀ díẹ̀ ọwọ́ yẹn kò ní dùn ẹ́ o wàá fi gbé nǹkan rẹ̀ ṣe lágbára Ọlọ́run ọba wàá jèrè Godfather yìí wàá jèrè Naija FM gbogbo iṣẹ́ tó ń ṣe wàá jèrè ẹ o ìyẹn ni tó bá lè ṣàmì Ọlọ́run ẹ jẹ́ ká sọ pé à jèrè iṣẹ́ ọwọ́ wa wá pa àwọn mélòó ló fẹ́ dá mi lóhùn
ọwọ́ tẹ́ fi gbé bíbélì, ọwọ́ tó ti kún fún iniquity, ọwọ́ tó yẹ kẹ́ ẹ lọ fọ̀ kẹ́ ẹ yọ gbogbo ẹ̀ṣẹ̀ kúrò kẹ́ ẹ tó lè fi gbé bíbélì sábíyá. Lulu fún mi èèyàn mi, ẹnu mi ò kúkú ní pa mí, mi ò ní dákẹ́. I surely will. Ṣebí yẹn náà ni ìyẹn kọ́kọ́ ṣáà ló dá mi fún. Àyàn lọ́mọbìnrin. Ẹni ayérayé tó nígbà mi ò. Kábíyèsí ẹ̀rí. Rí ẹ̀yin èèyàn mi láyé ìgbà kan tẹ bá rí àwọn tó ní ògo bí ìránṣẹ́ obìnrin Ṣọlá Allyson, inú mi máa ń dùn ni, mo máa ń yìn Ọlọ́run látara ẹni. Àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tún wà. Àwọn èèyàn mi bíi bàbá kí ni wọ́n ń pe bàbá Òjó Adé, God bless him. Tẹ bá rí àwọn èèyàn tí ẹ̀mí wà lára ẹ̀ tí Ọlọ́run ń lò tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ orin wọn ọkàn yín máa fà sí ọ̀dọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run. Èyí náà àyípadà gan máa wọnú ayé èèyàn. Àwọn bíi màmá rẹ, àwọn màmá Bọ́lá rẹ, mo rántí Fúnmi Àràgbáyé, k'Ọlọ́run bá mi dá gbogbo wọn sí kájọ dàgbàdàgbàdàgbà. Ibi tí mo lọ lẹ́ni ni wípé ǹjẹ́ mọ̀ pé láyé àtijọ́ àwọn nǹkan tá a rò pé ó ń jẹ́ṣẹ̀ fún wa a sì ń súnmọ́ Ọlọ́run ju àsìkò tá a wà yìí lọ. Number one, technology ló máa pa ayé rẹ́, no doubt about that. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbà yẹn sẹ́gbẹ́ kan náà. Nígbà tá a ti bẹ̀rẹ̀ sí ń lò tá a ti mélòó ẹ̀, mo ti mọ̀ pé Ọlọ́run ti ṣàánú fún wa. Ká gbé yẹn sẹ́gbẹ́. Ǹjẹ́ mọ̀ pé láyé ìgbà kan ìwọ tó bá mọ̀ lùlù tó bá lè lùlù nínú church ó máa yọ̀ ni pé mo ti ẹ̀ mọ̀ lùlù nínú church. A fi ń ṣògo ni. Ìgbà tó ń pè wá kiri tá lọ ń kọrin láti church to church. A fi ń ṣògo ni, a fi ń yin Ọlọ́run ni. Ẹlòmíì microphone tó ń lò ó yẹ kó máa backup ni, káwọn èèyàn máa kọrin kó máa gbérin ni. Tó bá wá dọ̀là tẹ́ bá rí gìtá lẹ máa rí lápẹ̀, ó mọ̀ ọ̀tá kò mọ̀ ọ́ lù, ó mọ̀ ọ́ lù kò mọ̀ ọkọ kan sọ pé òun náà ń ṣe nǹkan kan kò wá sọ lórin tẹ́ máa pè ń sìn. Ẹ̀yin gan ẹ ti kọ́kọ́ wo àpò yìí, ẹ ti wonú kẹ ẹ wo change tó kù ńbẹ̀ kẹ́ tó lè pé olórin pé jẹ́ ká lọ sí church. Ọlọ́run á wà pẹ̀lú wa. Gbogbo ohun táwa ò kà pé ẹ̀ṣẹ̀ ló jẹ́ ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run. Gbogbo ẹni tó bá lè sin Ọlọ́run, tó bá lè yin Ọlọ́run, tó lè kí Ọlọ́run, tó lè sọ oríkì Ọlọ́run, ògo wa la fi ń hàn. Kò ń ṣe pé láti fi gba owó. Ó ṣe wá jẹ́ owó ni gbogbo wa ń sìn. Ó ṣe wá jẹ́ owó. Láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́ mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. À ń gbádùn ẹni tèmi. Ṣùgbọ́n ó níbi tọ́lọ́run ti ń di fún mi. Àdéhùn èmi àti Ọlọ́run mi ni pé ebi ò ní tán ní oúnjẹ ò ní tán nínú ilé mi. Nítorí pé ebi á máa pa àwọn kìnìún àtọmọ kìnìún. Kódà ìyá láya wọn ebi ni wọ́n máa fi ń sùn, inú ebi ni wọ́n ń sùn. Torí kíni? Torí pé wọ́n gbẹ́kẹ̀lé agbára wọn. Kò sí ẹranko tí wọ́n lè mú balẹ̀. Wọ́n á ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀, wọ́n á fà ya, wọ́n á jẹ tán lẹ́sẹ̀kẹsẹ̀, kò gbúdọ̀ dọ̀la. Egungun ẹ̀ wọ́n á pọ́nlá. Kó tó di ìṣẹ́jú méjì ebi á ti tún máa pa wọ́n ní wọ́n ṣe ń sanra. Ebi ń pa wọ́n ni, ebi ò ní pa èmi àtẹ̀yin olólùfẹ́ mi. Ẹ jẹ́ ká fi èní yìí ká fi rántí láti súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Àwẹ̀ ń tá àwẹ̀ wà fún gbogbo ẹ̀dá pátá tó wà lórílẹ̀-èdè alààyè ló yẹ kó máa gbàwẹ̀. Kò kí ń ṣe mi little girl nìkan. Gbogbo wa ló yẹ ká máa gbàwẹ̀. Nípa àwẹ̀ lẹ ṣe máa discipline ní ara wa. Nípa àwẹ̀ lẹ ṣe máa wo nǹkan tó yẹ kí n ṣe. Ṣé mi ò máa mi jẹun? Ṣó yẹ kí n fọwọ́ kan ilé? Ṣó yẹ kí n fẹsẹ̀ tẹ́lẹ̀? Ṣó yẹ kí n dá sí irú ọ̀rọ̀ yìí? Tẹ́ bá rí gbogbo àwọn tó ti gbàwẹ̀ kọjá, àwẹ̀ wà nù pé kíyàn pa ara ẹ̀ mọ́ ni. Kò yẹ ká dúró di lẹ́ǹtì nìkan ká tó sọ pé à ń gbàwẹ̀. Láyé àtijọ́ gbólóhùn lásán ni. Nígbà tí gbólóhùn yẹn ò ṣiṣẹ́ mọ́ sí náà ń wá àfọ̀ṣẹ kiri, náà ń rí olóyún mọ́lẹ̀, tó ń rí màálù nítorí èrò. Ọlọ́run á ṣàánú wa, ẹnu èmi náà ò ní pa mí o. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run o. Àjíǹde ara là ń ṣe yìí o. Àjíǹde ti ẹ̀mí Ọlọ́run á kà wá mọ́ wọn o.
àmì yín dà gbogbo ara fẹ́ ṣàmì iṣẹ́ wa ló máa jí wa dìde ń jọ yẹn lulu fún mi èèyàn ni ní ìṣẹ́jú méjì kí n tó palẹ̀ mọ́. ẹgbẹ́ tí ẹ gbọ́ ìdí tí a fi ìgbàwẹ̀ mùsùlùmí ayé kámíyà ṣọ́wàwù ká sì mọ́ lọ́hùn lọ́kàn. ẹgbẹ́ tí ẹ gbọ́ ìdí tí a fi ìgbàwẹ̀ mùsùlùmí ayé kámíyà ṣọ́wàwù ká sì mọ́ lọ́hùn lọ́kàn. Thank you. Ṣé rí ẹnjíníà mi ṣé mo sọ fún yín pé ó lẹ́nìkan tó ń wa ọkọ̀ mi ẹ má bínú òun náà ni tó bá ti wà kí n máa tẹ̀lé ni mi ò ní kò sí nǹkan míì tí mo fẹ́ ṣe ó ń rán mi létí pé àwẹ̀ àwọn mùsùlùmí náà tún ń bọ̀ lóòótọ́ ni àwẹ̀ kan ń lọ àwẹ̀ kan ń bọ̀ Ramadan ń bọ̀ lẹ́yìn Lent ẹ rí i pé ilé ayé yìí ká kàn máa súnmọ́ Ọlọ́run ni ká máa bẹ̀rù ẹ̀ níbo la fẹ́ sá sí gbogbo àwọn tó sá kúrò nínú Fatai tó ń di faith ní last week òun náà ló ń bọ̀ yìí sí bọ́dà Fatai àwẹ̀ máa ń bọ̀ níbo la fẹ́ sá sí salamu alaikum sa Ọlọ́run á ṣàánú wa bí Ọlọ́run ṣe máa gbọ́ àdúrà wa ó ti fi lé wa lọ́wọ́ ẹ jẹ́ ká sìn nínú ọ̀nà òtítọ́ kí ọwọ́ wa mọ́ ká gbọ́n iniquity sílẹ̀ gbogbo èrí ìdọ̀tí ìwà tí Ọlọ́run ò fẹ́ ká yẹra fún ẹ̀yin sista mi tẹ́ ṣì manage ọkùnrin mẹ́ta ẹ mú kan ẹ yẹra fún ìdọ̀tí ni àgọ́ ara yín ò lè gba àdúrà kò sí wòlíì tẹ́lẹ̀ máa lọ sábà as long tó jẹ́ pé ẹ ṣì wà láàrin àwọn méjì mẹ́ta yẹn ẹnu mi ò ní pa mí ìkan wà ní Dubai ìkan wà lẹ́kọ̀ọ́ ẹ̀ ń bá kan gbé ń bí mi ì ní dákẹ́ àfi tẹ́ bá yí padà lóòótọ́ àwọn èèyàn lè má mọ̀ mí mọ̀ yín ẹ̀yin náà ń kú ẹ jẹ́ ká wò ó dáadáa ìgbà míì ó máa ń wù mí nínú ọkàn mi kí n ṣàdúrà fáwọn ọkùnrin tó ń ṣojúṣe wọn gbogbo ọkùnrin ayé pátápátápátá ẹ̀yin dáàdì wa ẹ̀yin ọkọ wa ẹ̀yin adé orí wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olùrànlọ́wọ́ wa tẹ́ dúró tì wá bí igi lẹ́yìn ọgbà obìnrin tẹ́ ń ṣe ojúṣe yín tẹ́ ń ṣe déédéé ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní padà sẹ́yìn ṣùgbọ́n gbogbo àwọn ọkùnrin tó wá ń da obìnrin láàmú tó à ń kó ọkàn wa sókè kí ni ká fún yín ìjọ ń gbọ̀n mi mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀. Excuse me. Ẹ̀rí ọ̀gá ọlọ́run mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ọlọ́run ń bá mi ṣiṣẹ́ ṣe rí ẹnjíníà mi ṣe ló dà ìlú tẹ̀ bó ṣe ń pò pọ̀ bó ṣe ń pò nǹkan tí mo ní kó fún mi kọ́ ló fún mi ẹ ṣáà má bínú ẹ bá mi gbà bẹ́ẹ̀ ẹnu mi ò ní pa mi ò mò ń lọ lẹ́nu máa padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ àṣedélé mi ń jẹ́ ọmọ lọ́wọ́ ni mi èmi gangan lèmi wọn ò ní fẹ́ lòmí ìṣe mi o ẹ jẹ́ ká máa ṣe dáadáa kò ná wa ní nǹkan kan ìwọ tó jẹ́ pé ìyàwó oníyàwó ló máa ń wù ẹ́ tó bá ti rí ìyàwó oníyàwó lórí ẹ̀ máa ń wú tó o bá fẹ́ kó lagi mọ́ orí yẹn yẹra fún wọn ọlọ́run ò fẹ́ ẹ lọ wò ó nú òfin 10 Ten Commandments ẹ kúkú ń sọ nípa ẹ̀ pásítọ̀ mi kan ti wọlé sí mo mọ̀ pé lágbára lọ́run èèyàn dáadáa náà wọ́n máa sọ ń pa ẹ̀ tí wọ́n wò ó jù sí bíbá ẹ̀ jẹ́ kí n kí àwọn tèmi tó wà lórí Facebook kí n tó máa lọ ilé mi ń pè mí. Jẹ́ kí wọn. Eléyìí háìdè mi orí o. Ó ti ń lọ ní ìrì ọlá ṣe kíní kan I can say the first one. Mo rí Tútù Àjọkẹ́, mo rí Dáre Àgìdì. The first one no mi rí rárá anyway ọkàn mi ti kí yín náà mọ̀ pé mo ti kí yín ọlọ́run àjíǹde ayọ̀ fún gbogbo wa o Jọmí oh okay is it Jumi or Jọmí Flush Jọmí Flush ni mo gbórúkọ yẹn rí Taofik Abiodun Bello Mini Maria okay sister mi yẹn ó dàbí pé abádìyẹ làwọn yẹn Isaac Adégbìtẹ́ yẹ mú
Monica although I don't know. Bola Afolashade Afodasheka. Dele Odusanya. Joke Bada. Oye Shola. Owuru. Owuru. Toyin Gabriel. Princess Blessing. Thanks for joining. Thank you, sister. Good afternoon. Good afternoon, ma. Princess mi ẹ kú ọjọ́ mẹ́ta. God bless you. Èmi rèé lẹ́ni mo ti wá lẹ́ni máa padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ọba máa ṣe àjíǹde yìí. Màá tún ṣe lọ́dún tó ń bọ̀ èmi àtẹ̀yìn àjọ máa ṣe ni wọn ò ní fẹ́ ẹnikẹ́ni ṣàwátì nínú wa. Wọn a ò ní gbégbìn a ò ní gbèsìn. Àjọ máa ṣe ni nínú ìdẹ̀ra nínú ayọ̀ nínú àlàáfíà. Ẹ má gbàgbé o. Ẹ má gbàgbé ọjọ́ àjíǹde yìí máa dé. Monday máa tó dé ó ti wà lẹ́yìn kùlé wa. Monday máa dé ẹ jẹ́ ká ṣe dáadáa. Ìyanu Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ má jẹ́ ká máa sáré tọ̀ wọ́n kiri. Ẹ tọ̀ Bíbélì yín ẹ gbé wọ kọ̀rọ̀ ẹ ṣí kẹ́ẹ̀ka lójoojúmọ́. Okay, àwọn kan máa ń sọ pé kíní yìí ò dáa lórí network. Òun ló dáa jù. Tẹ́ bá ní Bible different types sórí bíbá ayé àti play game ò ní yọ. Tẹ́ bá wà committed instead of you to go to that game app kíní Bible lẹ máa ṣí. Tẹ́ bá tiẹ̀ set àwọn míì gan máa pè yín pé kẹ́ arrange plan ẹ máa ní reading plan lóríṣiríṣi ó máa fún yín ní translation. Tẹ́ bá mọye Bible tí mo ní sí bíbá ẹ lè believe ẹ gbogbo àwọn tó ní ká má lo television gbà yẹn TV ni wọ́n ti ń wàásù sìn. Ẹ má wulẹ̀ jẹ́ ká tanra wa. Ibi tó ti máa easy fún yín nìyẹn. Ẹ wà níbi iṣẹ́ ni láyé àtijọ́ tí bá ra báàgì tí báàgì mi ò bá gba Bible mi ò like má tún lọ rà mí. Má make sure pé mo lè gbé Bible sínú ẹ̀. Now you can go to anywhere with your phone. Kẹ́ tó máa wà lórí Facebook kẹ́ ló máa bá aṣọ fọ́fọ́. Ó wá wo nǹkan tó bá rí ẹnìkan tó ń sọ̀rọ̀ lọ wo owó page ẹ̀ orúkọ tó máa fi search fún nìyẹn. Ẹ search fún Bible yín. Ibẹ̀ láti lè rí ìjọba ọ̀run. Ibẹ̀ ni ìrọ̀rùn wà, ibẹ̀ ni ìtura wà. Kò sí question tẹ́ máa béèrè, kò sí ìbéèrè kankan tí Bible yín ò ní fún yín ní answer. Ẹ jẹ́ kó mọ́ wa lára. Tá bá fẹ́ wà committed, if you want to go more closer to God, you need to read your Bible. You need to learn how to digest it by yourself. Yeah. Ṣé mi ò sọ òyìnbó ṣá ọmọ Yorùbá ni mi ẹ má bínú mo ti kọjá láti kọjá àyè kí fún yín lórí kìmí kí máa lọ lórí ètò mi ní gbogbo àwọn èèyàn tí ń sọ oríkì wọn nílùú inú mi dẹ̀ dùn torí pé mo rí àwọn èèyàn tó gbé ìgbésẹ̀ tẹ́mi fi lélẹ̀ láyé ìgbà kan a kàn máa ṣètò tó ní kálukú máa lọ ní bọ́ǹgbà tí mo ti ń sọ oríkì tèmi ní kálukú ti ń sọ tiẹ̀ kíní kan la máa lọ tẹ́lẹ̀ yẹn bá kú. Aṣedélé mi jẹ́ ọmọ ọlọ́wọ̀ ni mi èmi gangan lè mi wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe mi ẹnu mi ò ní pa mí ẹtún wá ṣe ẹyẹ ránmọ ní sìgá tẹ́jọ máa pín ẹ jẹ́ ká tún wá ṣe kílẹ̀ ń fi láwọn ọmọ lọ́wọ́ mi ò ní kẹ́yìn má mú nǹkan yín o mi ò lè sọ bẹ́ẹ̀ adult ní ẹ mú dáadáa ńgbà kọ́ bá dé tí káńsà tẹ̀lé Ọlọ́run á fún gbogbo wa lálàáfíà ní ká máa gbàdúrà. Oríkì mi ò yàtọ̀ bí mo ṣe máa ń sọ Aṣedélé mi jẹ́ èmi gangan lè mi wọn ò nífẹ̀ẹ́ lòmí ìṣe mi èmi ọmọ alẹ́ yóò gba abogun tìmítìmí èmi ọmọ alẹ́ ìrèké tàntàntànà gbóògùn ọmọ alágbóògùn àti omi ṣẹ mọ́ mi ò gbúdọ̀ gbàgbé eléyìí ọmọ mi kan ń ṣe ọjọ́ ìbí lẹ́ni grandson number 2 mi ó máa pé ọdún 6 ọmọ mi bó ṣe wolúwa ló ń ṣọlá orúkọ tèmi fún nìyẹn bó ṣe ni máa ń pè Elijah Ọlọ́run á dẹ́ sí ọmọ mi wàá dàgbàlagbà wàá pẹ́ láyé ọmọ jagun ọmọ adó rẹ̀gírẹ̀gí ọmọ pàjẹ́kùtù ó pẹ̀yìn àjẹ́ ó pa kíẹ̀kíẹ̀ oríkìlẹ̀ bàbá yìí nìyẹn ní Ṣàgámù àmọ́ èmi ń tèmi ọmọ lọ́wọ́ ni mi o mo ń lọ ó dijọ́ mẹ́jọ ó di lẹ́yìn àjíǹde Ọlọ́run á jẹ́ ká pàdé láyọ̀ àti lálàáfíà ó dìgbà kan náà.